àìmọ̀ yẹn tó kí wọ́n dẹ́ pé n tó ṣe fún wa ń bà lẹ́rù tẹ́yìn ó sì máa ń rí inú ọláwọ̀ yẹn nìyẹn pé mo máa ń tó ṣe àmọ́ màá kí ọ àwọn èèyàn ń ṣe jàǹbá gan láyé mi ò rí jàǹbá tó mẹ́dẹ́mọ̀ ò lè ṣe fún yàn láyé wọ́n ṣe débi ìyàwó rẹ̀ mo mọ ẹnìkan tẹ́ pé agbẹ́dókè ó lọ́mọ wa tá a sànú ẹ̀ ìyàwó wa ní tún múlẹ̀ ìlú tí lọ́ọ́ bá sùn tí múlẹ̀ ìlú tá a sì dá a mọ̀ kódà wà ń bí wà láìtàláì kẹ́kẹ́ lè mọ̀ ní kẹ́kẹ́ lè mọ̀ kóun náà lè mọ̀ pé a mọ̀ pé òun ṣe kó sì mọ̀ pé a mọ̀ a kàn sí yẹn kan fóun ni wọ́n jayé ẹ lọ òwò ayé wa jayé ni àwọn kò mọ̀ pé máa tọ́ra tẹ́yẹrù mọ̀ tọ́fà á ìlà ká máa tọ́ra wà ká ẹ má ti dèwọ̀ èwo fà nínú ya. ẹni tó bá ti dèwọ̀ èwo fà nínú ya. ọlọ́run jọ dáa fún yín ọlọ́run jọ dáa fún yín ayé kàtà àwa yìí kò ní dáa fún ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ayé kàtà àwa yìí kí ló fẹ́ fẹ́ lára èèyàn tọ́gẹ́ tinú ilé ni o lè mú mi káyọ̀ ti street náà ni o lè mú mi o tó bẹ́ẹ̀. wà ní ìmọ̀lẹ́ wa kí ẹ. o tó bá wọn fa. akramakumul karim. àwọn ò lọ́rọ̀ àwọn kan fẹ́ wọ́n mi sílẹ̀ ní òjò níbo wàá rọ̀ yìí. adamallahu hayata. àbáwá ọlọ́run ló fẹ́ rú ẹ̀ ní òjò tó fẹ́ rọ̀ ń bí lálẹ́ àwọn kan fẹ́ wọ́n mi sí ilẹ̀ ẹlẹ́ ni ọlọ́run jọ dáa fún yín. amiina. àwọn èèyàn tẹ̀lé inú àbáwá gbanígàmbàrí rahid al-akbar ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́ ọlọ́run jẹ́ kí ẹ̀mí yín ó gùn. amiina. ọlọ́run má pa yín fún wa o. àmín. ọlọ́run má jẹ́ kú o. amiina ya Allah. tí wọ́n bá minus nílẹ̀ yìí ìjọ táwọn àti péjọba yìí tán náà ọlọ́run má jẹ́ tí kú lẹ̀. amiina ya Allah. ojú àpá tí bàbá wa máa ń Fúlàní ò tí kú lára wa àwa ń bẹ̀ ọlọ́run ó sì di gan kò tí ẹ̀ tí yé mi aláì kò tí yé mi because ojú amọ̀lẹ́ àlejò ara dá gbogbo wa náà lásán àmọ́ra wa ẹni tó jẹ́ bí irú bàbá yẹn ó sọ wọn káàtì àánú ààrẹ tó mọ kí ó jù wọn lọ ó pẹ́ ẹni tí ó lò wọ́n ṣe ń lò ẹni tí ó mọ kí ó kọ́ ni ò sí kí ó náà kọ́ ni ò wúlò mọ́ yìí kí ó wúlò mọ́ wàláhì kí ó wúlò mọ́ wọ́n làá kéèyàn jẹ́ láyé mọ̀ gangan ó fẹ́ dà kò wúlò mọ́ because ẹni tó bá jẹ́ láyé mọ̀ gan ayé ò ní bu wọ́n ò rí pé ṣe bí eléyìí jáìlì ni kò ní lè bu nísìn kéwù ti di nǹkan dandan kọ́lọ́mọ́sá sànù wa. amiina. aláfẹ́ mọ̀ ó ti wá padà pọ̀ wàá fẹ́ wúlò mọ́ àwọn Fúlàní ojú àpá àwọn ò tí kú lára wa ebi ò sí ilé jọ́nà wà London ara ń ta mi ni pé ó ti kú lé ọlọ́run tó dáa fún yín ẹni sùúrù ẹ dákun ọlọ́run tó dáa fún yín ẹ sàmí àwọn Fúlàní mo gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn ní dúró yìí nǹkan ṣe fún mi àfáà kò ṣe fẹ́ kankan rí njọ́ tí a lọ kóòtù kan pẹ̀lú ọmọ tó sun Al-Qur'ani tá a mú lọ́rin o àwọn fẹ́ lọ jíṣẹ́ fún wọn àwọn 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 délé àbá wọn lé eléyìí tí mo sọ fún yìí mo fẹ́ kẹ́ fi kẹ́kọ̀ọ́ ni èyí ti rẹ̀ di ní ọgbọ́n táwọn ibà yìí tún ní ká tún ṣèjì máìkì ẹ jọ
àwọn èèyàn mi ní o ti gbàgbé mo bá jájá mi fún mi mọ́ bínú ọlọ́run tó dáa fún ọ. àwa dé ilé wọn ní sọ́nà kí àbá wọn ọ̀nà wà lè kéwù àwa lọ lè kéwù. èyàn àgàgà tó kù ẹ fi léyìí kọ́ ẹ fi ṣe ẹ̀kọ́ ẹ fi kọ́gbọ́n àbí ẹ fi kọ́ ṣe ọgbọ́n kọ́ lè léyìn tó bá da ìkọ́ṣe ni. àwa dé Ẹgbẹ̀jìlá lè kéwù wọn bí tán wà ṣùgbọ́n àwọn afáwọn àjọ akọ̀tà lọ àǹbó láti kóòtù ni lágbàbẹ̀ lọ akọ gan àwọn tó wà ń bẹ wà ń bí báyìí àwọn ní ká kó máa ṣàdúrà wọn á ṣàdúrà tèmi fún wọn àkírà mo wá ń kọrin kan fún wọn mo wá ń fi àdídí ṣe àdúrà orin yẹn fún wọn tíra fàgbà tọ́jú ọ̀dàbí àti wọn á láǹdì tán bí orin yẹn àwọn fẹ́ parí wọn ní káwọn tó parí àwọn fẹ́ gbà yọ̀ǹda kan lọ́wọ́ Sheikh Labeeb tó bá di ní ọ̀túnla kó lọ mú àdídí wá kí gbogbo àwọn ọmọ kí ó tán ti jáde ń bì anybody tó parapọ̀ ẹ sọ fún kálukú àtàwọn tó ti jáde àtàwọn tó ti mẹ́sọ̀lá hálí ká pàdé mi ní ọ̀dọ̀ àwọn oníṣòní òkè kí wọ́n á kọ́ wọn ní àdídí. kò sí mọ́mú fúlàní mọ́ o ó wá ṣubú yìí àwọn tó kù tó dàbí wọn ẹ̀ tó pa wọn tán ọgbà ń wó náà nù gbogbo àjọṣojú wa nínú tó sì lè wú ọgbà náà ní ọ̀tá tá à ń bára wá sí ibi tán àti láìka ara wọn mọ́ wọ́n máa kúlẹ̀ kọ̀ọ̀kan ni ìfẹ́ náà ni máa ń guide anybody ìyẹn la mà tó jẹ́ sírù sàádà àwọn tó ti lọ wọ́n á sọ bẹ́ẹ̀ wọ́n á dijọ́ kẹta mi tẹ̀ tún ti gbàgbé wọ́n á pè mí Labeeb ayna anta wọ́n ní fil bayt so rántí ṣé o rántí sẹ́wọ̀n kí yorùbá wọn mùtàlákìbà ni ṣé o rántí nípa bí tó ń bọ̀ yìí onímọ̀ rántí ọ̀la ni o níbẹ̀ ni ọ̀dàgùn mẹ́sàn-án ọ̀rọ̀ mọ̀ ti débẹ̀ gbogbo ọmọ kí o ti wá tó wọ́n ti wá lọ gbá bàtí wọ́n á mú àdídì yẹn tí wọ́n máa ké fún wọn ẹ̀ mọ́ táwọn ṣe tí ìrírú ẹ̀ láyé rí o gángan ni mo ń bọ̀ abẹ́ yìí o wọ́n á ní kí àfa wa àṣàráwí ọmọ wọn kan pé kó mú Facebook live lè kéwu wọn kọ́ máa fi ẹ gbọ́ mi ọ̀dà ẹ gbádùn mi igbe kó máa rìkọ́ọ̀dù wọ́n ní Labeeb àtẹ́tì bíi sọ́fọ́tì Facebook wọ́n ní àtìbí ní àtìbí hà wọ́n ní kí ọmọ rẹ kó máa rìkọ́ọ̀dù tiẹ̀ náà ẹlòmíràn fẹ́ jẹ nǹkan kan lára yẹn yóò fẹ́ jẹ kó jẹ dọ̀jì wọ́n gbé síta ni pé káyé rí pé mi mò ń kí fáwọn ọmọ yẹn ṣe àpé sáráàfù ni fún mi wọ́n fi pọ́n mi lé mi. last year Ramadan mo wà lẹ́kọ̀ọ́ wọ́n á ní kí àbá wa yóò pè mí pé àbá gbé ojú yín ni pé kó pè mí pé àwọn fẹ́ kí wá sínú pẹ̀lú àwọn ilé torí àwọn ìta ṣe kẹ́yìn kó lè wà nù tán pé mo bá àwọn sínú rí Allahu Akbar wọn á wá láti kò sì ní wàásù wọn á pa wàásù tán wọn á sáré wálé gidigidi adẹ̀wọ̀ lọ́rin bíi to 7 mo ní wàásù mi ń dọ́kejì o nílé kó náà o Ọlọ́run ní kí n gbọ́ sí wọn lẹ́nu wọn bá jókòó lájọ sínú pẹ̀lú wọn jọ yẹn àṣehùn ò ní di tọdún yìí. rahimahullahu ta'ala. ẹ̀yin tó kù lágbàlagbà wa ẹ̀sùra yín mú ẹ má lè kí àgbà tètè kàn wá. tí àgbà bá kan rú wa yìí Ìlọrin ó bàjẹ́ akéré púpọ̀ làkàyè ò sí lórí wa tó kálukú wa kàn mọ kéwù kalẹ̀ ni kálukú fẹ́ sọ pé òun jẹ́ nǹkan kan ẹni tó bá ti sọ pé òun fẹ́ púfọ̀ ara òun abàǹkan jẹ́ gbogbo ohun tí ṣẹlẹ̀ tẹ́lẹ̀ rí òun proofless ni o kálukú púfọ̀ ara rẹ̀ ni o ẹlòmíì dẹ̀ níyàn ibi máìkì náà ló ní agbára rẹ̀ mọ́ o tó bá kó máìkì nísìn yóò mọ̀ gan ni o bọ̀ tó fẹ́ káyé rí òun pé akin lòun wọn á dára àwọn bíbọ̀ yìí ní ìsìn fún wọn báyìí. bàbá wa àgbà mọ́mú gàmbàrí ọ̀dọ́ yín ni mo ti lọ lọ́jà mi yóò gùn o. amina ya Allah. bàbá wa gàjà náà sì ọlọ́run jẹ́ ká rí pẹ́. àmín. bàbá wa arábà náà ọlọ́run jẹ́ mi yóò gùn. amina.
bàbá wa àgbà àti wájídù wàlá takisalu wà tún ìlà rabbikum turja'u wàlá tajahu fakhiyarul wara qalilun minal layli ma yahjaun. ọlọ́jọ́ mi yóò gùn. àmín ya Allah. wọ́n jẹ́ ká fi orin yìí tètè máa rántí. àmín. ọlọ́njẹ́ wà pẹ́. àmín. kí gba àwọn afáwọn amúkídàgúnmá kí ọba wa gbà látẹ̀dẹ̀ afọláńlá fún gbogbo ayé wọn làwọn ò ní gbowó pé ìlú àfàwọn làwọn ń bọ̀ ọlọ́wọ́n ní jẹ́kẹ́ ṣòfò. àmín. kí aṣáájú wa afáwọn àgbà Adam Tani damallahu hayatahu. àfáà tó jiná nílé lóko tí wọ́n ti ń lò ràwọ́ bọ̀ ti pẹ́ wọn ò dẹ̀ relegate ọlọ́wọ́n ní jẹ́ kankan bá yín. àmín ya Allah. wọn ní tètè jàlífà yín. àmín. yóò jẹ́ kẹ́mi yóò gùn. àmín. ọlọ́wọ́n jẹ́ kẹ́mi yóò gùn. ọlọ́wọ́n jẹ́ kẹ́mi yóò gùn. tí gbogbo àwọn tó dàbí yín bẹ́ẹ̀ ó kí gbogbo àwọn ìyá wa ọlọ́wọ́n jẹ́ àrí yín bẹ́ẹ̀ ó kí yín púpọ̀ ìyá ó kí yín. náà ṣé àlùbáríkà èmi ó gẹ̀rẹ́ ara mi pẹ̀lú wa sẹ́rí àsìkò yìí sàmánù sùkúùtì ni. ńgbà tá a ti rí mùláàsì mọ́tò ìbò yóò ti ṣeun a lò ti sùkúùtù ó yẹ ká lásàmà bẹ́ẹ̀tà ni torí ẹni tó bá ti ń sọ ohun rẹ̀ àbí kó sọ̀rọ̀ rẹ̀ tó bá ti wé epo síra rẹ̀ wọ́n fi náà sí. ọ̀rọ̀ dẹ̀ ní alikẹ́lámù bùbámọ̀ yẹ kúlù kìlámù tẹ́yẹ̀ ò bá sọ̀ra yanni bùbámọ̀ yẹ zirdu kìlámù kìlámù ẹlòmíì wọ́n ti fún lọ́gbẹ́ àmọ́ kò ní mọ̀ níjẹ́ tó máa hàn náà ó sì kú ẹ̀rọ tó mọ̀ kí ló ṣe é fún máàkì ní òní ni ọmọ àlùbáríkà gbogbo ẹni tó bá ní nǹkan lọ́wọ́ gbogbo yẹn ní ó máa bẹ̀rù ṣẹlẹ̀ tí a ti rẹ́ ní tó bá ti láyà jù tó máa ń sọ̀rọ̀ bó ṣe fẹ́ kò mọ̀ kankan tó mọ̀ náà ní í ṣe o àmọ́ ẹni tó bá ní nǹkan kankan lọ́wọ́ tó ní nǹkan tó lè ṣe nǹkan tó lè ṣe nǹkan kan gbogbo yẹn ní ó rò kó ní irun tóun ní yóò máa káfà pé tí mo gbé lọ́wọ́ yìí ní sí ẹlòmíì ò tẹ̀ gbé dání àpò lójú sí torí kò wúwo lọ́wọ́ rẹ̀ ni yóò fi ṣọ́ra ọmọ àbúrò ẹ wo bẹ́ẹ̀ ṣe tún lè ṣe mímọ́ sírú yín láàyè yìí mọ́ òkùnkùn bíi ni o ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ o. amiina. mo bẹ́ẹ̀ ń lè ní ká mọ̀ ṣàdúrà gan kí ẹ má fi sọ̀rọ̀ sọ tá a bá sá lè sọ̀rọ̀ a sá lè ṣàdúrà abẹ́gẹ́tì kò sí bó ṣe lè wọ́ọ̀sì tó àdúrà sá ṣe ọmọ àbúrò gbogbo yín ọlọ́wọ́ jọ da fún ẹ̀yin bọ́ọ̀sì ẹ jọ̀ọ́ ọlọ́wọ́ ní tẹ́gẹ̀ kú báyìí. amiina. àti láéláé. àmín. èèmọ̀ kan ní wọ́n ń láàrin yẹn àtàfà wà bíamọ́ ọlọ́jọ́ kẹ́mi yóò gùn. amiina. tí a ti pẹ́ lórí jù táwọn tán pẹ́ lórí bá wà nílé kan ilé yẹn ò ní tó wọ́n máa ń gbọ̀n lé ní tẹ́lẹ̀ kó gbọ̀n bẹ́ẹ̀ ní fi máa ń tutù. but àwọn champion tẹ́sẹ̀ gbòǹgbò méjì tí wọ́n wà mí kan ẹ má retí àlàáfíà ń bẹ o tẹ́lẹ̀ fi lè bá àlàáfíà ń bẹ àjíb àbá abiyamọ onímọ̀ tó mọ kéwú ilé náà wọ́n ti bí wọn àbá àwọn Amẹ́ríkà ilé náà wọ́n ti bí wọn àwọn àjọ ń ṣe wá sí bí ẹ wá ń sọ lẹ́ẹ̀kan èmi máa ń sọyàn kódà sẹ́yìn bá sọ̀rọ̀ tó da pẹ̀lú mi mo lè gbọ́ òórùn rẹ̀ kí n mọ̀ pé nǹkan sọ bẹ́ẹ̀ àìmọye tó kí wọ́n dẹ́ pé n tó ṣe fún wa ń bà lẹ́rù tẹ́yìn ó sì máa ń rí inú aláwọ̀ yẹn nìyẹn pé mo máa ń tó ṣe àmọ́ máa kí ọ àwọn èèyàn ń ṣe jàǹbá gan láyé mi ò rí jàǹbá tó mọ́ẹ́dá mọ́ ò lè ṣe fún yàn láyé wọ́n ṣe débi ìyàwó rẹ̀ mo mọ ẹnìkan tẹ́ pé agbẹ́dókè ó lọ́mọ wa tá a sànú ẹ̀ ìyàwó wa ní tún múlẹ̀ ìlú tí lọ́ọ́ bá sùn tí múlẹ̀ ìlú tá a sì dá a mọ̀ bọ́lá wà ń bí wà láìtàláì kẹ́kẹ́ lè mọ̀ ní kẹ́kẹ́ lè mọ̀ kóun náà lè mọ̀ pé a mọ̀ pé òun ṣe kó sì mọ̀ pé a mọ̀ a kàn ṣe yẹn kan fóun ni wọ́n jayé ẹ lọ òwò ayé wa jayé ni àwọn kò mọ̀ pé máa tọ́ra tẹ́yẹ́rù wọn tọ́fà á ìlà ká máa tọ́ra wá kà ẹ má ti dèwọ̀ èwo fanu ya. ẹni tó bá ti dèwọ̀ èwo fà á nínú ya. ọlọ́run jọ dá fún yín ọlọ́run jọ dá fún yín
ayé kẹta àwa yìí kò ní dáa fún ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ayé kẹta àwa yìí kí ló fẹ́ fi àlára èèyàn tọ́gẹ́ tinú ilé ni o lè mú mi káyọ̀ ti street náà ni o lè mú mi o tó bẹ́ẹ̀ kí ló fẹ́ fi àlára rẹ̀ tí n bá fi ọ̀rọ̀ lẹ̀ fún yàn mo kàn ṣàánú ẹ̀ ní láti má bà championship rẹ̀ jẹ́ ẹ̀yin tẹ́ ẹ máa ń dalẹ̀ ẹ jìnnà sílẹ̀ dídà kò sí nǹkan tó ṣe ń kọ̀rọ̀ tí ò ní tú nǹkan ẹ̀ ọ̀kan tó lè ṣe ibi tó lè gbá sí níwọ̀ tí ò ní tú náà nínú sàárè tọ́mọ èèyàn ò ní mọ̀ ọlọ́run sì túmọ̀ mẹ́ ogun tó bá ṣe mọ̀kọ́ lọ́wọ́ mọ̀ ọmọ àbáríkà ẹ wò mí dáadáa ìyá kan bẹ onídìrí ni ó lọ dirí ọmọ fìdíhàwó náà ọmọbìnrin fìdíhàwó náà kan bẹ ọmọ kékeré báyìí ni ìyá yẹn lọ dirí irun rẹ̀ ọláyọkọ Ọlọ́run ó sinà fún ọ ẹ̀yin ìyá wa fẹ́ kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ dúró sísinsin báyìí ẹ má jẹ́ kí àyà ó já yín pa kankan ẹ dúró báyìí ìyá yìí lọ dirí fún ọmọ fìdíhàwó náà láàrin kí wọ́n jọ ń dirí lọ́wọ́ ìlàrí tí ìyá yìí fi ń dirí sírù ó bá bọ́ lọ́wọ́ ìyá yìí sílẹ̀ lẹ̀ wàkọ́ọ̀lẹ́tì wàrádà ayélu takita ó fẹ́ mú làrí yẹn padà wàkọ́ọ̀lẹ́tì bisimilayi ó ní bisimilayi ó fẹ́ mú làrí yẹn wá ní bisimilayi ọmọ yẹn wá ọmọbìnrin tí ń dirí fún ọmọ Fáráò wà ń bí pé àbí ó fi question mark síwájú ẹ̀ àbí ṣé Allahu tó ń wí yẹn ṣé bàbá mi kọ́ọ̀lá ti la ọ̀n lè zahaku bàbá rẹ̀ kọ́ innama huwa Allahu allazi khalaqani wa khalaqaki wa khalaqa abaki ọba tẹ́mi ń wí tí mo fi ní bisimilayi yẹn kìí ṣe bàbá rẹ̀ Fìràwọ́nà tó mọ̀ lọ́lọ́hùn tó lọ́mọ yẹn ò mọ̀ lọ́hùn mí lẹ́yìn Fìràwọ́nà òun ló gbà sí Allahu kò mọ ẹnìkan sí Allahu ju bàbá rẹ̀ lọ o ọba ní bàbá rẹ̀ kọ́ o Rabbi allazi khalaqani wa khalaqaki wa khalaqa abaki ọba tó dá bàbá rẹ̀ tó dé mi tó dá o òun lè mí àràdà ni mò ń gbèrò tó fi ní bisimilayi ó ní bòyá jẹ́bẹ̀ fa khabarat abaha ó bá wọlé lọ bá bẹ́ẹ̀ ó ní wọ bàbá mi ó rẹ́ mọ̀ tí mo rí ìmọ̀ mọ́lọ́hùn mi lẹ́yìn rẹ̀ wèrè tó wá jírí fún mi ó máa ń pe Allahu kan ó ní Allahu bò ó ní ó fẹ́ mú làrí lẹ́lẹ̀ ó bá ní bisimilayi ó ní kò tó bẹ́ẹ̀ ẹ lọ́ọ́ pè wá kò jọ jọṣẹ́ wọ́n bá pè dé gbà tó dé wọ́n ní gbọ́ talẹ́ntọ́ ń wí tó ń pè Allahu ó ní Rabbi ni ọba mi ni allazi khalaqani tó dá mi wa khalaqaka tó dá wọn náà wa khalaqa bintaka tó dá ọmọ rẹ̀ ó ní wọ́n wí bẹ́ẹ̀ ó sì bẹ́ẹ̀ ó ní tún sọ man zalika rabbu allazi yanni takul ọba wo ló ń sọ ó ní Rabbi allazi khalaqani wa khalaqaka wa khalaqa bintaka ọba tó dá mi tó dá ọ̀tọ̀ dọ́mọ rẹ̀ òun lè mi sọ kì í ṣe wọ wọ́n ní ẹlọ́kọ́ àwọn ọmọ rẹ̀ wálé ó dàbí mọ mẹ́rin ìkan mọ mú lọ́wọ́ ó gbé dání wá sílẹ̀ àwọn Fìràwọ́nà wọ́n ní kálọ̀ kọ́ àwọn mẹ́ta tó kù wá nulẹ̀ wọ́n á kó wọn dé ó ní yẹ́yẹ́ ẹgbá epo wọ́n á gbá epo wọ́n mọ̀ yatawakkal ala Allah wa hasibuhu àwọn rìjálù ń bẹnu àwọn obìnrin ẹ̀yọ́ obìnrin gbogbo àdáwò tẹ́ bá rí ẹ má ṣe kẹ́dùn lórí Ọlọ́run obìnrin kan di kírísítẹ́nì ìjẹ́ ẹ̀ta àbíjẹ́rin ni mo wẹ́ padà Ọlọ́run bá mi dúró ti ìkànnì àwọn olówó kan lẹ̀ ó gbá ájì lọ́wọ́ rẹ̀ ó fóbìnrin ìní dákọ̀ ẹni síta ó sì fún mi ní ájì yára sì ní ojú òun yìí kò sí dáadáa ó dà ó fún lẹ́yọ̀ kan sí kó máa kí ẹnìkan tẹ̀lé ó yẹ kí n sì yẹn sọ̀rọ̀ wà mọ́ nínú ṣé ẹ lọ́mọ olóhùn lọ́mọ abẹ́ lábúrò tẹ̀lé mùsùlùmí olóhùn ní ẹ mú wa àwọn méjèèjì mọ̀jọ̀ kájì fún wa wàláì la'anatullahi alal kasibin mo lẹ́yìn tó lè sọ́lọ́ náà but no mi sì báyẹn mo fún padà ìyá yẹn ni mo fẹ́ deliver ọ̀rọ̀ yìí fún kó dúró tọ́ lọ́hùn gbogbo ẹni tí wàhálà bá báyà náà ń pèrè mú mi ní wọ́n á sọ fún wọ́n á ní Ọlọ́run ni ọba tó dá mi tó dá wọ̀ náà wọ́n yá ẹ mọ́mọ́ rẹ̀ kan wọ́n jù sínú gbogbo náà ó gbá ó sun
ó dèrú ọ̀nà yóò tọ̀ nínú àwọn mẹ́rin tó bí ìkànnì dáná sun yẹn o ta ló bá tó ń sọ onírọ̀ bí ni allazi khalaqani wa khalaqaka wa khalaqa bintaka ọba tí ń sọ òun náà ní lẹ́ẹ̀ tó dá mi tó dá àtọmọ rẹ obìnrin yìí ní ẹni sọ wọn ni ẹtú mú kejì wọn sọ sepo òun náà tún gbá okùn méjì okùn rọdíù etí ń mọmú lọ́wọ́ àti ẹlẹ́ẹ̀kẹta tó jágbà ọ̀gbẹ́ni sọ tẹjọrọ bí o bẹ tún sọ manzalika rọbù oní rọbì lẹbi khalaqani wa khalaqaka wa khalaqa bintaka ọba mi tó dá ọ̀fàrà o àtọmọ rẹ bìnrin yìí náà níṣẹ wọn ni ẹtún mẹlẹ kẹta jùsùn epo òun náà tún gbá fàbákẹ́ rọ̀dí ha wọ́n kọ́ ọmọ tí mo mú lọ́wọ́ yẹn tó gbé wá dirí yáyì mo tún fẹ́ bí ẹlẹ́kẹrin manzali ka rọ́bù lẹ́tí tó sàmà ọba wo ló ń sọ ẹsẹ̀ ó ní rọ̀bì náà ni ó bẹ sọ ó ní fasakata bàtàkẹ́ ó wọ ọmọ yẹn báyìí káì ṣe lẹ́yìn ló tún lọ. Ilahi tawakkaltu alayka bi quwwati. Akramakumul karimi. Wàásì mo fẹ́ yọ kankan bẹ́ẹ̀ ni mo fẹ́ sàdúrà fún turaki ibi tí mo dúró sí ni tí mo ti sọ̀rọ̀ kanjọ́ sí mo tún fẹ́ tún sọ gbogbo wọn ní tiwa ó ní tún sọ ọmọ yẹn bá ń wò yàrá báyìí ẹsẹ kan náà Ọlọ́run ní kí jìbìrì sọ fún ọmọ yẹn pé sọ fún pé kó sọ pé rọ̀bì náà àánú last one yẹn ń ṣe dókítà àánú last one yẹn ń ṣe ṣé wọ́n tún dédé sunday náà ó ní sọ̀rọ̀ sọ fún tífùlù yẹn sọ fún pé sọ fún pé Ọlọ́run níṣẹ́ bàkọ́ láti rọ̀bì adan wọn láti rọ̀bì ha rọ̀bì allazi khalaqani wa khalaqaka wa khalaqa bintaka a tún mú ọmọ tí ń mọmú lọ́wọ́ yẹn wọ́n sọ náà sí gbogbo náà ó náà gba gbogbo ohun tó bá dé kágbó olúwa gbọ́. kágbó olúwa gbọ́. Ọlọ́run wọlá pé síbẹ̀síbẹ̀ náà fìrò náà wàá padà wà láyà àga rẹ̀ yẹn níjọ́ tí fìrò náà tí ó wàá ṣiṣẹ́ nítorí gẹ́ yẹn tó bànújẹ́ yẹn wọ́n á di sí ìyá rẹ̀ tó bá ti jẹ wọ̀ wọ́n di ọ̀sẹ̀ ní tó pa ọ́ wọ́n yẹn tó máa ń jẹ wọ̀ ẹni tó jẹwọ́ lára rẹ̀ ń kọ́ ni wọ́n rántí ọmọ ẹlòmíì tó tiẹ̀ ṣẹ̀ rárá wọn ni ó kala ẹ̀ àwọn ọmọ ogun Ọlọ́run bẹ lórí ilẹ̀ Ọlọ́run kan wọlé abẹ́ wọlé ayímẹ́ni tí yà yìí ní Ọlọ́run wọn bàrẹ́kà ń tẹ̀tọ̀ lẹ́ẹ̀kan fún olólùfẹ́ wa yẹn Ọlọ́run tó ṣẹ bẹ́ẹ̀. Amina. Àfààní turaki ò gbọdọ̀ fún yín lẹ̀ àní pàṣẹ. Ìdí ni pé ẹ̀sọ́ lẹ́ẹ̀kan dáníyà ẹ ṣàdúrà fún wọn ọ̀rẹ́ mi ọmọ ẹkùn àǹbà ẹ ṣàdúrà fún gọ́fúnà ẹ ṣàdúrà fún àwọn aláni gbogbo wọn tó yẹ kó òṣìbà tàwọn pọ̀ ni tí wọn ò jọ tí kò gbé kan ta ni ó mọ̀ bára àwọn jà kan fẹ́ jẹ gọ́fúnà. Ṣèbá ti wà bẹ́ẹ̀ rí táàrà ní kankan njẹ́ táwọn làwọn àlè ń bẹ àwọn táwọn ìbùnà wà Ọlọ́run wa ṣètẹ̀kù fún wa wọn ní kan pọ̀ wọn á pọ̀ eléyìí ń dùn àjàmẹ́dì náà ń dùn eléyìí náà fẹ́ jẹ́ tòun náà fẹ́ jẹ́ oríire wa ni gbogbo wọn ẹnìkan wèrè kan náà àwọn ọmọ wèrè kan fídíò kan tí mo ṣe ní Sàràkí tí mo fi sọ̀rọ̀ pé dáhùn yà ẹ jẹ gọ́fúnà ó bá mú ó tún mú kan bí a tí mo ṣe ni ó wà lẹ́pọ̀ mo ní wọ́ yìí wọ́n àkọ́kọ́ ni pé wọn ò lè kí ọkọ oríire láyé ìdí ni pé anything bẹ́ẹ̀ nìkan sọ oríire ó mọ̀ wá díẹ̀ pé bọ́lú ti rówó tó fi kọ́lé àwọn èyí ṣe àfáà tí yẹn lè dàpọ̀ wọn ò bí ẹnìkan nínú àwọn àtàsọ yìí tí ó lóun fẹ́ fi àjẹ wa kò tó bẹ́ẹ̀ ẹ bá bùn wá ní ẹran ilé àánú wọn tí ò bá bùn wá mọ́ ẹlòmíì ò di ẹ bá bùn wá ní ájì inú wọn tí ò bá fún wa mọ́ ẹlòmíì ò di àti ní àwọn èèyàn tó kọjá kẹ́yìn ẹnìkan wọn sọ fún wa pé òun fẹ́ fi ìwúlò òun dẹ́rù bàbá òun ni ó lù sàwọn kọ́lá lù sí ibi tàbá yẹ wà lẹ́yìn no wọn á bẹ Ọlọ́run fún Turaki aláàánú ni Turaki gbogbo tó bá lé Ọlọ́run tó bá. Amina ya Allah.
gbogbo tó bá lé ọlọ́run jó bá. Amina ya Allah. tó bá kẹ́ dáírì aláníyàn rẹ̀ gan ni mí ọlọ́run jó bá. Amina. ẹ wo èmi ò kí sọ̀tẹ̀ yẹn èmi ò kí sọ̀tẹ̀ o ẹni tí ń sọ yẹn tí mo lọ́wọ́ àmì yẹn mo lè pọ́ìntì fún yín sí o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sẹ́rí ẹni sùúrù ìpọ́ìntì ẹ̀ ẹ máa gbọ́ mo fẹ́ bàbá ẹni sùúrù ẹ̀bẹ̀ tá n bẹ̀ yẹn kọ́ ní jẹ́ pọ́ìntì àbí ní pọ́ìntì ẹ̀kọ́ bí mo ṣe jálá níyàn rẹ sí ni sọ fún yín mo fẹ́ púpà níyàn rẹ mi ni pé èmi ẹ̀ níyàn sínú mo fẹ́ fi bẹ́ẹ̀ lọ́ọ̀ ṣe mi bẹ̀ ọlọ́run fún turaki ọlọ́run ọjọ́ ẹjọ́ ẹ wo mí kí ló ṣẹlẹ̀ kò sí wẹ́lẹ̀ kí ló bẹ́ ṣẹlẹ̀ kí ló bẹ́ ṣẹlẹ̀ kí ló bẹ́ ṣẹlẹ̀ nothing can happen anything tó bá ti mú ọ tó bá láì kan fi aburú pè ẹ́ mọ́sàbúrò aburú ọ̀dọ́ tèmi ò tẹ̀sí sẹ́sí màá lọ́ǹtì ẹ̀ gbogbo ayé máa mọ̀ pé olórí ibu ni ọ́ wọ́n máa sá fún ọ pé ẹ má jọ wọlé yín o abáyàwó yín sùn o bẹ́ẹ̀ ni ẹ má tún ní kí n sọ mọ́ ẹ bá tún sọ máa tún sọ o ìnáwó sí o ó yẹ tẹ́wọ́ báyìí fún turaki kọ́lẹ̀ yìí náà tún rẹ́rìn ìfi ẹ̀rín gbé kú lára láwọn ẹ̀gbọ́n wọn bọ̀ wá ọmọ àbáríkà ẹ wú ọmọ yìí ni ọmọ ọba ó ní ẹgbẹ́ kẹtọ́ pé ní sekai yẹn ọ̀dọ̀ rẹ̀ àmọ́yàn sákìlú wa sekai yẹn lẹ́yìn ọmọ yìí ní sekai wọ òṣèlú wa lẹ́yìn ọmọ yìí ní sekai wọ ní òṣèlú wa ẹ bá mi sọ fún ọ̀rẹ́ mi turaki ẹni mo ní kó ọmọ yìí kó fi dàníyàn kó bá ń dá oore sí fún lọ́tọ̀ sekai ti kọ́lé ó ti ní mọ́tò ó ti lọ Mẹ́kà ń ti lọ ó ti ń bọ̀ ó wá ń fi ń bòun pé kí ni orí bẹ̀ ẹ bá ń sọ fún turaki ẹni mo ní kó jọ ajẹjẹ odùn ẹnì kò ní ọlọ́run gbogbo tí ń ní tẹ́lẹ̀ kò ní ọlọ́run yìí fẹ́ gbogbo tí ń ní tó ní àyíkù ní kálọ́ ní èmi ò fẹ́ ó ẹ̀ tiẹ̀ gan nǹkan burúkú ní tẹ́lẹ̀ kò ní èmi ò fẹ́ ọlọ́run ṣoore fún gbogbo ayé ẹ ti kọ́ kalẹ̀ ẹ̀rọ bá ń pé kúlì ya náà rú.